وأنكب آمن المحن. Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Èyí ni wáàsí kan náà bá wọn nílẹ̀ Yorùbá tí wọ́n pọ́ lọ́hùn gba ẹnu wọn ṣe ìkìlọ̀ ńlá fún wa àwa Yorùbá àtàwọn àfa àtàwọn ọmọ kíw kálí tara rẹ̀ ronú ká gbọ́rọ̀ òótọ́ táwọn oníṣúná ń bá wa sọ àbá oníwàsí àgbáyé jẹ́ ká gbọ́n tí wọ́n wí. وأنكب آمن المحن. ẹ̀mí rẹ̀ lẹ́kùn yọkùn bí àdéhùn jìnnà sádéhùn Ọlọ́run. إياك من بدعي تلكي شفيعة àdúrà kan àfa ìyáàkà sọ̀rọ̀ بدعي gbogbo àti ànẹ́bí ọba ṣe má ṣe o. تلكي شفيعة níta ànẹ́bí ọba ṣe tó ń dẹ́wọ̀ nínú ilé ní ọ̀parẹ́ o. لا سيما ما فعل. mo rò pé ẹ̀yin náà ti gbọ́n tí àwọn àbá sọ eléyìí náà tó fẹ́ni tó bá létí tó nínú kó gbọ́ kó mọ̀ pé àwọn àbá yìí náà wọ́n gbìyànjú láti ṣe ní tọ́lọ́run àtànábì pa á láṣẹ ká sá fún fídíà ká gbọ́n táwọn oníṣúná ń sọ. Abẹ́ Ọlọ́run kó dákun kó la ẹ̀mí àti yín nínú nǹkan tí ó mú wa rí ìbínú rẹ̀ láyé àtàlẹ́kẹ́ ọmọ tó eléyìí láti ọ̀dà àrùn gọ̀ọ́bá ló ti wá bá yín.